ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó ń gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ bá mi wo fọ́nrán yìí, gbogbo ohun tí ẹ bá rí sí fọ́nrán yìí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. A máa ń pé gbọ́n ni àkínpégọ̀, ó yá ẹ jẹ́ ká débẹ̀. Ọba tí ń fi òpè dààmú àwọn ọlọ́gbọ́n, àwọn olùòpè ni wọ́n o, ṣùgbọ́n wọ́n ń pera wọn ní ọlọ́gbọ́n lójú ara wọn. Ẹni tó ríra ẹ̀ gẹ́gẹ́ bí òpè, Ọlọ́run mi ó wá fi ń dààmú òpè tí ń pera rẹ̀ ní ọlọ́gbọ́n. Àwọn ẹni ibi tí ń pọn mọ́ rí balùwẹ̀, àwọn ẹni ibi tí ń pọn mọ́ rí balùwẹ̀ tí ò fẹ́ ìran Yorùbá fún nǹkan rere. Àwọn tó jẹ́ wípé mọ́tòmí wọn àdẹ̀ jẹ́ nǹkan kan nínú ayé, tó jẹ́ pípé ìlú kówókówó làwọn ń lù. Orin táwọn ń kọ lójoojúmọ́ ni àfìmí. Wọ́n ti gbàgbé wípé àfìmí lè rí ṣe tó ní gbogbo. Wọ́n dẹ̀ ti gbàgbé pé àfìmí lẹ́fọ̀n ṣe tó yọ̀dàn ló wọnú ọ̀dàn lọ. Àfìmí náà là gbá àrèrè ṣe tó yọ̀wó lórí ṣanranṣanran. A ní ẹ kúrò nídìí ìdò, eré ọmọdé ni ẹlẹ́ẹ̀ní gbọ́. A ní ẹ fi ìlara alẹ̀, ìlara máa ń sọ̀yàn dèrò ẹ̀yìn ní ẹni rárá. Ẹ̀yin ṣe fùrùgégé káàkiri lénìí. Gbogbo ìwà aburú tẹ̀ ń wò nílẹ̀ Yorùbá, nígbà tí èrè ẹ̀ bá dé, àtàwọn tó mọ̀ yín àtàwọn tí ò mọ̀ yín ní ọba yín sunkún ẹ̀. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kọ́ ọmọdé, mo kágbà, mo kókùnrin, mo kí gbogbo ẹ̀yin abiyamọ, mo kí gbogbo orí adé, mo fi bàbá wa Ọ̀jájá Ògúnwùsì olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà, mo fi kí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Mo wá fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá Ògúnwùsì pé ẹ ṣé àná, ẹ ṣé ẹkú àtìlẹ́yìn Yorùbá, ẹ tó bàbá wa ṣe, ojú òde ní tìyìn. Eré ìje tá a jọ ń sà yìí, àákùkù débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ó ṣe ọmọ olókùn bẹ́ẹ̀ ni wọn ò ní sínúkú ẹ̀. Ẹ ṣé gan, ẹ kú ìtọ́jú ọmọ yín. Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, kàkà kí Olódùmarè ọmọ aládé ládé Aláàfin Ọ̀ládé, adé àwọn aládé kún lágbé fáláàfin, ọmọ aládé ṣẹṣẹ fún. Ẹni bá ní kí ìrù ẹkùn owó, ayé onítọ̀ ní òwò bẹ́ẹ̀ sàlóògùn. Ó ní ẹni bá ní kí ìrù ẹkùn owó, ayé onítọ̀ ní òwò. Ẹni bá ń lé aburú sọmọ Adéyẹmọ, aburú ọ̀padà dé bá ní. Ẹni bá ní ètò àti ìran rere tọmọ Adéyẹmọ ní sí ìran Yorùbá pé kò ní wá sí ìmúṣẹ, irú ẹni bẹ́ẹ̀ nígbà tí ìran náà bá bẹ̀rẹ̀ sí í ṣe ilẹ̀ á ti gbérú ẹni bẹ́ẹ̀ mi. Èpè kọ́, bẹ́ẹ̀nìyàn bá wùwà èpè bẹ́ẹ̀ ń ṣàdúrà fún, èpè ni ó padà já. Ẹni dẹ̀ ń wùwà àdúrà tẹ̀ ń ṣépè, àdúrà ló máa padà dédìí tiẹ̀ o. Ẹ gbọ́ mi gbogbo ọmọ Yorùbá, àwọn ará bíbà yìí, àwọn ọ̀jálé onílé bo títí ẹ̀ mọ́lẹ̀, àwọn kò ṣe kò dólúrè ṣe tó ń gbọ́kọ́ olúrè tó ń gbàdá olúrè tí fi ń kọ́gi, àwọn onígi òró tó ń gbẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́, àwọn onígi òró tó mọ̀ bọ́ ṣe ń fọmọ Yorùbá joyè láti gbà wọ́n, láti kó wọn sínú ìgbèkùn, láti gbowó lọ́wọ́ wọn. Bóyá ìjẹta ìjẹni náà lọ sọdún fá wọn, ẹni àfijóyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ, ẹni àfijóyè jagunjagun tó sọra rẹ̀ di agbáṣàgà ilẹ̀ Yorùbá, tó lóun promote àṣà, tó lóun if you don't promote your culture, ṣé wàá jẹ́ agbáṣàgà gbogbo ilẹ̀ Yorùbá? Síbẹ̀síbẹ̀ ìlara òjò kudu. This man say that ẹgbẹ́ tó ń dálẹ̀ ó ti ń exist láti 32 years ago. Ẹjọ́ ẹ bá mi béèrè pé irú ẹgbẹ́ wo ló dálẹ̀. Ìyá mi kọ́ ọjọ́ mẹ́ta, ìyá mi Yétúndé Monísọ́lá Ọlágójú Kẹ́hìndé, àgbàrá kì í pòkòtò ilé ayé yóò ní fòyìnrú. Ẹ bá mi béèrè irú ẹgbẹ́ wo ló dálẹ̀. Ṣé òun ló ní OPC? Kí ló bá yẹ OPC jẹ́ lénìí? Kí ló mú kí tọmọdé dàgbà máa sá fún OPC? Kí ló mú kí OPC ó sọ orúkọ rere àárọ̀ tí wọ́n ní tọ́fi sọ́nù? Ṣé kìí ṣe ẹni tá à ń wí náà ni? Pé ẹni a ní ká papapapa tọ́lọ́run ò pa. Bẹ́ẹ̀ bá gbèrò rere, rí rere. Bẹ́ẹ̀ bá dẹ̀ gbèrò ìdàkejì, orí yín náà ló máa jábọ́ sí. Òun sọ wípé it is not easy láti dá ẹgbẹ́ sílẹ̀, pé àti mẹ̀ǹtẹ́ ẹni ara ló ṣe ń ta yín. Àwa mọ̀ pé láti àná mọ́jú èní ìjẹta mọ́jú àná lè rórun sùn. Ara ló ń ta yín. That is why the Yoruba people reject you. Ara tó ń ta yín náà nìyẹn. Òun lẹ́fi wá rí ìlú ẹkùn gẹ́gẹ́ bí ọ̀tá yín. Lẹ́fi wá ń pèrò pé kí ìlú ẹkùn kówó
lẹ́bí wọn sọ pé kò kì í ṣe ohun tó lè kádà ẹgbẹ́ lẹ̀ ṣùgbọ́n láti mójútó ẹgbẹ́ pé ẹ̀yin ti dá ẹgbẹ́ títí yẹlẹ̀ láti 32 years ago. ẹgbẹ́ tẹ́ ẹ fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá dálẹ̀, ẹgbẹ́ tẹ́ ẹ fi wàhálà rúkèrúdò tí Èkó Ìbàdàn tí ò ní sinmi. Fashion Gani ló ń bọ̀ yẹ ìròyìn àti pé Fashion Gani àti Fashion Baba Fẹ́mi Fashion wọ́n dojú ìjà kọra wọn. Kí ló dé tẹ̀ yìí ṣògo nínú ìbàjẹ́? Kí ló dé tó fi jẹ́ pé ìbàjẹ́ lẹ fi ń ṣayọ̀yọ̀? Kí ni Sunday Igboho rà lọ́wọ́ yín gan? Àní ẹgbẹ́ jẹ́ fórí kẹ́yẹ lára ọmọdé yẹn mọ́. Mo sọ lálẹ́ yìí, ìbá àjọmọdé ní ìbá àjàgbà yín ló rò pé kí ìrù ẹkùn kó wó ayé onítọ̀ máa wó á lọ tuẹ́tuẹ́. Ìyá mi lè di kéwàá wẹ́kọ̀ ojú òní tì yín, àgbàrá kì í pòpò torí ayé yóò ní fòyín ru. Ọdún Ifá lẹ lọ ṣe torí àwa ti mọ̀ yín sí ààrẹ abọrẹ̀ of Yorùbá land. Adẹ̀sí ń bẹ̀ wọ́n ní tápà níbi tí ìran yín ti wá kán lọ fi ẹ́ joyè lọ́hùn. Mo ka gbogbo tó kọ, mo wá wò pé this boy is a stupid boy. Ntí Gani ò jẹ́ tí pera ẹ̀. Tẹ́yìn bá lẹ́yìn ní jáwọ́ lẹ́yìn ọmọ Adéyẹmọ, àwa náà rẹ́dì. Àgọ́nà tó bí owó ni. Torí ẹ̀yin ò ní oore kẹtẹ ẹ fẹ́ ṣe fún ìran Yorùbá jù kẹ́ máa gbowó lọ́wọ́ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aponú apọ̀dà wọn àmọ̀ pé ẹgbẹ́ tó dálé òfin gbowó lọ́wọ́ wọn ni. Olóṣì ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní kọ́pìnì wo ló dálẹ̀ tó fi di bílíọ̀nìyà o? Gani ilé iṣẹ́ wo ló dálẹ̀? Ṣé kápẹ́ntà nígbà tí ṣe ibi kápẹ́ntà yẹn náà ni àbó ìṣògùn owó? Ṣèbí ìgbà tó ajá kí OPC ni lọ́wọ́ àwọn tó ní OPC. Agbádá làwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná máa ń wọ̀ nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá lọ sójú ogun. Ọmọ tápà tí ń sọ̀tàn Yorùbá níbo ló ti rí? Tí ò bá jẹ́ àwọn ìjọba tó parí sí rẹ̀ ní skul kí níbo ló ti rí? Ṣé àtàgbà tó kọ́ kápẹ́ntà tó lọ kẹ́kọ̀ọ́ ló lọ sí secondary school lọ ka history? You this stupid boy. Gbogbo èrò tẹ́ ń rò lórí ìlú ẹkùn orí yín ló máa dálé lórí. Ọmọ ẹgbẹ́ tó bá padà lọ́jọ́ yẹn ẹgbẹ́ tuntun tẹ́sẹ̀ ìdálẹ̀ ìlara yìí náà ní pẹ̀lú ìgbéraga. Ìlara yìí náà ní pẹ̀lú ìgbéraga. Olóṣì kì í jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wá sọ kọ́pìnì tó dálẹ̀ òwò tó ṣe that make you become a billionaire kó tó wá gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Abíọ́lá agbádá ló wọ̀ títí ó fi kú. Bàbá wa Awólọ́wọ̀ agbádá ló wọ̀. Ṣé bàbá Awólọ́wọ̀ jagunjagun ni? Ṣé bàbá Awólọ́wọ̀ pera wọn ní jagunjagun? Ṣé Abíọ́lá pera wọn ní jagunjagun? Owó ni bàbá Aláàfin Ọ̀yọ́ àná ló wá dọ̀dọ̀ Abíọ́lá tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìwọ tó ń pera ẹni jagunjagun rèé adẹ̀ ti gbọ́ ìtẹ́ pé o lè dábọ̀ yàn. O mọ ibi tí adọ̀dọ̀ ìbọn wà. Ọdún Ifá ló lọ ṣe. Ọ̀rọ̀ Sunday Igboho ló mú mánú bẹ̀. Àtàwọn wèrè tó wà lẹ́yìn ẹ̀wájá kan ní ó yẹ kó yẹ ẹni ayáyé pàápàá. Ìtàn náà máa tàn bọ̀tí iná máa ń tẹ̀júra wọn lọ. Iná máa ń ṣe kí ni máa ń tẹ̀júra wọn lọ. Òní mo fi sọ lọ́sàn-án pé I pity our traditionals tí wọ́n gba irú ẹ̀ láyè láti máa tẹjú bọ àwọn òòṣà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Gani wá láti wíìkì ilé agbára ilẹ̀ Yorùbá kó bá lè lórí ọ̀fẹ́ àti kó àwọn tápá bàbá ẹ̀ wọlé. Ntọ́pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ nìyẹn. Ṣé dandan ni kò sọ̀rọ̀ nípa Sunday Igboho níbi tó bá lọ? Ṣé dandan ni kò sọ̀rọ̀ nípa ìlú ẹkùn pé àti dá ẹgbẹ́ lé ọjà àti mẹ̀ǹtẹ́ ẹni tó lùwẹ̀ ò bá mẹ̀ǹtẹ́ ẹgbẹ́ yẹn máa wó ẹ ti wó bóyá lẹ̀ mọ̀. Ìjẹta làwa ti sìnkú OPC Gani Adams tó OPC ti Gani Adams ìjẹta làwa ti sìnkú ẹ̀. Ìmídẹ́lẹ̀ tí bàbá Ọ̀jájá Ògúnwùsì tó ti náwó Sunday Igboho sókè tó ti pé gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pé kán fọwọ́ tì lẹ́yìn lágbára OPC ti dòfo. Wọ́n fẹ́ kí olórí jagunjagun ti méjì nílẹ̀ Yorùbá ni ta ló fi wèrè jẹ́ olórí jagunjagun? Ìwọ jagun rí ni dárúkọ ogun tó jà. Ogun yàtọ̀ sí ráyọ̀tì tẹ́ ẹ̀ ń fa lẹ́kọ̀ọ́ ń gbà yẹn lọ́hùn tó nílé ò lè gbélé ní Àwáwù ní Olúṣọ̀gá ní Àlàáfíà tó nílé ò lè gbélé ní Ọkọ́ta ní Àgọ́ tó nílé ò lè gbélé ní Mile 12 tó fi dé Àgùdà Ìtìlẹ̀ Ìjẹ̀ṣà. Ráyọ̀tì yàtọ̀ sí ẹni tó ti rí ìrírí ogun rí. Mo tún tutọ́ lẹ́ẹ̀kan pẹ̀lú agbára àwọn onílẹ̀ pẹ̀lú ẹni tó dá ayé àti ọ̀run tí kọ́kọ́rọ́ ayé ń bẹ lọ́wọ́ ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ń gbèrò ní gbangba ní
tó ń sọ síta ni tàbí tó wà nínú kọ̀rọ̀ nínú yàrá ẹ̀ tó ń sọ pé kí ìlú ẹkùn owó onítọ̀ máa wo tọmọtọmọ tayátayá láṣẹ Olódùmarè. Torí ẹ̀yin àti mọ̀ ìbáṣe pé ẹ mọ̀ pé àkókò yìí làwọn Fúlàní ó jáde síta máa yọ Yorùbá lẹ́nu. Màmá ní kí kó wá gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn lọ́fẹ̀ẹ́ kò ní gbà á. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run tó máa tú yẹ̀yẹ́ síta, Aláàfin ní sí ogun, Aláàfin ní sí ogun, ṣùgbọ́n Aláàfin tó wà mẹ́ẹ̀ ti sí ogun fún ẹ. You did nothing. O meye owó tó ti gbà lọ́wọ́ Aláàfin ilé tó wà mẹ́ẹ̀. You did nothing. Ẹ wá kábàdà funfun. Mi ò dẹ̀, I don't blame you. I blame my people tó fún ẹ lórí ọ̀fẹ́ kó lè máa gbá wọn. Tọ́mọ̀ pé ọ̀lẹ ayé wọn àtọ̀run ojo pọ́nbélé. Pé ẹnu ló ní bí àjàkàrà. Gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn irú ló ní borùn. Ọmọdé yẹn mọ́ yàtọ̀. He listen to the people. Ó máa ń gba advice yẹn. Bọ́mọdé bá fún nímọ̀ràn á jókòó á meditate lórí ẹ̀. Á rò lọ síwájú á rò lọ sẹ́yìn. Kì í ṣe pé ibi tí wọ́n máa dé tó jẹ́ pé ìwọ nìkan àfẹ́mí náà ni. You this stupid boy. Wọ́n ní ẹgbẹ́ tó ṣe ìdákalẹ̀ ṣé ìwọ ló dá OPC ilẹ̀ ni? Ó ti gbàgbé pé o jí OPC lọ́wọ́ bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn ni. Ṣé o ti gbàgbé pé o jí OPC ni? Ifá festival ló ń ṣe, ṣé wọ́n bọ fá nílé bàbá ẹ̀ rí? Mo credit ẹ̀ sí kan yẹ. Inú ẹ̀ ò dùdùdù rí kó ló lágbára kó ń bọ̀ lẹ́kìtì kó fẹ́ wá bá wọn bọ Ògún nígbà tí ó jẹ́ pé ó fẹ́ jẹ̀wẹ̀. Ṣé wọ́n bọ Ifá nílé bàbá ẹ̀ rí? Ṣé wọ́n fi ẹ̀jẹ̀ oyè abọ́ rẹ̀ Mr. Gbàṣàgá? Ṣé ara àṣà Yorùbá tó ń gbéga náà ní ká máa náwó sí ọba ilẹ̀ Yorùbá? Ṣé ara àṣà Yorùbá náà ní pé torí pé ó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò olórí tọ́ọ̀gì Aláàfin pé ó gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fọ́ba? It is because you are not among of us. Lẹ́fí ń gbèrò pé kí ìlú ẹkùn kó wó, ayé yìí ló máa wó. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń pèrò ẹ̀ lọ́kàn. Ìlú ẹkùn tọ́lọ́mọ bá mi ti establish látòdì ọ̀run. Ìlú ẹkùn tí àwọn onílẹ̀ ti stamp ẹ̀, tádániwáyé ti stamp ẹ̀. Ìlú ẹkùn tọmọdé ń fẹ́ tí àgbà ń fẹ́. Go and watch that video from Òṣogbo. Àdúrà táwọn ọmọ kékeré ṣe tí àwọn àgbàlagbà ń ṣe, tárúgbó ń ṣe, àwọn ìyá kan wà wọn nínú lórí pápátá tán ṣe. Ẹ̀yin wá dúró níbi tí ẹ ti ń tan àwọn èèyàn jẹ, ẹ̀ ń sọ kátikàti rédèrèdè rándanrandan. Ṣé dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ nípa Sunday Igboho? Ìjọba ní orí kí Sunday Igboho kó sọ̀rọ̀ nípa títí ẹ. It show that you are not a mature man. Ìgbéraga ti báyé Gani jẹ́ àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Ìgbéraga. For almost 5 years this man was not around. Ẹ ní ọdún mẹ́jọ làwọn wà ní kíní kan o. Àwa ò sálọ sí nìkan kan wa, travel out of this country o. Ṣé olówó tó lè fi travel nígbà yẹn? Nígbà tí òkìlò ń bẹ́ẹ̀ fa, ṣe nígbà yẹn ló ṣe ń jà ló ń dá wàhálà lẹ̀ torí pé ó fẹ́ gbẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́. Ṣé o ní owó Gani Adam? Ṣé o ní owó àǹtí Gani? Ṣé o ní owó ńgbà yẹn lọ́hùn tó lè fi travel láti Nàìjíríà níbẹ̀ lọ sí Ghana lásán ká má sọ pé ìlú òyìnbó? Tó o bá ní owó ńgbà yẹn lọ wàásà. Ìjà tó dẹ̀ ń jà ńgbà yẹn kì í ṣe is not for the Yorùbá race. Pé ẹni tó bá ní ààrẹ òṣèlú kankan fún Yorùbá àfi bí ṣó lóore ni. Ṣé o ṣe Yorùbá kan lóore rí? Wà ló lọ síbi ọdún Ifá tí ò lè gbé ẹ́ torí Ifá mọ̀ pé onílára ni ẹ́. Ifá mọ̀ pé abatẹnijẹ́ ni ẹ́ Gani Adams. Ifá mọ̀ pé onígbéraga ni ẹ́. Ẹni tó dẹ̀ ń lára yìí lójoojúmọ́ la yẹ ń fẹ́ tó bá jẹ́ pé orí ẹ̀ pé Gani. The majority tí tó ń ṣe ọ̀rọ̀ burúkú tó ń sọ légbò rẹ̀ ní òní sọ. But I did not surprise because you are not a Yoruba man. We know that you want to cause a confusion. But irọ́ yìí ti já. Ẹni bá ní kí ìlú ẹkùn owó òun láyé ẹ̀ máa wó. Awo nílé, awo lóko. Gbogbo tó ní pápátá ló máa dòfo lójú ayé ẹ̀. Torí nígbà tí a dé Òṣogbo lánàá, ṣé àwọn ti dìjẹ́ta, àwọn táwọn èèyàn sọ fún wa ni wípé ìlú ẹkùn dé, ìmọ́lẹ̀ dé, ìlú ẹkùn dé, ààbò dé. Ìlú ẹkùn dé, ìrọ̀rùn dé. So if you are thinking or plan to attack ìlú ẹkùn or ẹ̀ ń ro lọ́kàn pé kí ìlú ẹkùn owó, Sunday Igboho kọ́ lẹ́ ń bájà, ọmọ Yorùbá pápátá lẹ́ ń dojú ìjà kọ. Ìwọ nìkan lè dá sí oúnjẹ fọmọ Yorùbá o. Ọmọ Yorùbá jẹ́ wọ́n á máa sọ fún ẹ pé wọn ò yó ni.
ṣùgbọ́n tọ́mọ Yorùbá bá dá sí oúnjẹ fún ẹ ọ̀run ló ti máa lọ lájú. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dó gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá kọ́dún tó kọjá lọ Ọlọ́run máa pa yín mọ́lẹ̀ kọ̀ọ̀kan ni. ṣùgbọ́n ibi ẹ fojú sí ọ̀nà ò lè gbàbẹ̀ irú ẹkùn rẹ̀ dì láti wó torí ilé tọ́lọ́run ọba mi kọ́ ni ó gbóná Ayéfẹ́lẹ́ ni ó ní ilé tọ́lọ́run kọ́ kò ní dàrú ìlú tọ́lọ́run bá tò ó ní ilé tọ́lọ́run bá kọ́ kò ní wó ìlú tọ́lọ́run bá tò kò ní dàrú. ó wà ní tìjú rárá anywhere tó bá láti lè rí máìkì gbèsè ní báyìí you must talk about Sunday Igboho you must say something about Sunday Igboho onípa ayé yìí ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe parọ́parọ́ nìyẹn OPC yín ni ẹ̀yin lẹ tírẹ̀nì ẹ̀ OPC yín ni ẹ̀yin lẹ tírẹ̀nì ẹ̀ rí pé ẹ ti ṣòfò rí pé ẹ ti ṣòfò. àwa mọ̀ pé lánàá láti jẹ́ta yẹ ẹ̀ lè rónú sùn òun ló fi lọ pé ọdún Ifá ẹ jọ̀ọ́ ẹni tó ní òun gbé àṣàgá ẹni tó lóun ṣọdún Ifá ẹni tó lóun ò fẹ́ kí ọdún àwọn ìṣẹ̀ṣe wa kó parun ṣé lára tó sọ ń bẹ̀yẹ lánàá náà wọ́n ń sọ níbi ọdún Ifá táwọn wèrè kan náà wọ aṣọ funfun pẹ̀lú títẹ̀ náà tó kó igbá oríṣiríṣi dání. ohun gbogbo téèyàn bá ti ṣe láyé tó bá ti fi àbòsí sí díẹ̀ tó ń fi àbòsí ṣe irú nǹkan bẹ́ẹ̀ kì í gbé èèyàn ohun gbogbo téèyàn bá ti ṣe láyé yìí tó ń fi ìlara sí tó ń fi ọ̀tẹ̀ sí kì í gbé èèyàn. Special announcement to all of you tẹ́lọ̀ bẹ̀rẹ̀ lánàá tí ìjẹta ń tẹ́lẹ̀ lọ́sọdún Ifá festival Ifá ò lè gbé yín o torí àbòsí wà nínú yín ẹ ní èrò rere kankan sí ìran kóòtù òjìire tí ẹ gbọ́ Sunday Igboho dẹ̀ ti ta yín yọ ló ta yín yọ ẹ máa lé Sunday Igboho ni ẹ dẹ̀ sáré kú torí Ọlọ́run ọba mi ní bá rìnrìn àjò tó ń rìn mo dẹ̀ ń ti kọ́ lórí fún yín tipẹ́tipẹ́ pé má bàjá má bà bínú ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ ẹni Ọlọ́run bá ti ń ṣe títí ẹ̀ ẹni Ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí ẹni Ọlọ́run bá ti jẹ́ ààbò ẹ̀ kò ṣeé bàjá mo sọ fún yín ṣùgbọ́n torí pé Gani fẹ́ kó yín ṣìnà ọmọ ẹgbẹ́ tó bá ti jọyìn ẹgbẹ́ tó tọ́ṣẹ́ ìdálẹ̀ yọ ó ní ìṣe irú ẹni bẹ́ẹ̀ illiteracy ló ń bàjá ó jọra ẹ̀ lójú ó ti ríra ẹ̀ gẹ́gẹ́ bí ìkan pàtàkì nínú ilẹ̀ kóòtù òjíire oh God òwe yín náà ni òwe ẹ̀yin ọmọ OPC Gani náà ni pé kẹ́rù ó mọra ẹ̀ ní ẹrú kí wọ̀fà ó mọra ẹ̀ ní wọ̀fà wọ́n ní tí wọ̀fà bá ń ṣe bí ọba òun ló lè da ìlú rú ẹ má ṣe bí ọba ìwọ̀fà níyìn àfihàn sọ̀fà wá sílẹ̀ Yorùbá ni Yorùbá ní ẹ jẹ́ kíyàwó ọ̀nà ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ torí pé ẹ̀yin gan mọ̀ pé Sunday Igboho ti jù yín lọ and if you are talking about OPC today you are not a founder of OPC. No, Brother Yusuf, you did not understand what I'm saying. You can celebrate anything you like. But ṣé ìdí Ifá festival tán lọ ṣe dandan ni kó sọ̀rọ̀ o ẹgbẹ́ tuntun ṣẹ̀ṣẹ̀ ẹ̀dálẹ̀ pé ọmọ ẹgbẹ́ tó bá ti lọ join aláìmọ̀kànmọ̀kàn ni ṣé dandan ni kó sọ̀rọ̀ Sunday Igboho níbi Ifá festival tó ń ṣe bóyá kán máa pe àwọn babaláwo yẹn síta kán máa kí pálọ̀tù kán máa kí pálọ̀sì kán máa kí gbá kí gbogbo inú wọn máa dùn ṣùgbọ́n nítorí pé they organize that program because of ìlara ogun Fúlàní lọmọ Yorùbá ní kó fèsì ṣé wá jẹ́ gẹ́gẹ́ bí babaláwo ni let us take the reality àwọn babaláwo lamọ̀ tó máa ń ṣọdún Ifá ṣé ó jẹ́ gẹ́gẹ́ bí babaláwo ni ara jìbìtì ta ló ń fi Yorùbá lù nìyẹn olówó lè sọ wípé gbogbo àwọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò olówó ni wọ́n ẹ̀ẹ́dẹ̀jẹ́ kọ́mọ Yorùbá ó béèrè pé ilé iṣẹ́ wo ló dálẹ̀ tó fi become a billionaire mo dẹ̀ yín béèrè látijọ́ yìí kò sẹ́ni tó bá mi bí léèrè àwọn ọmọ ẹ̀ tó tẹ̀lé lẹ́yìn gan wọn à lè dáhùn pé ogun wo ní Gani ti jà ní ilẹ̀ Yorùbá ogun wo ní Gani ti jà ẹ gbàgbé àwọn ọmọ Bàdó lẹ́kọ̀ọ́ Èkó nìyẹn ti mọ́ àwọn ọmọ kìnìún kan ní ìdí àràbà ìjà Fúlàní ìjà Yorùbá àti Fúlàní ní mile 12 we are talking about ilé tó affect all the Yorùbás táàpù lọ́tọ̀ tálọ́bẹ̀ táàpù lọ́sì tálọ́bẹ̀ táàpù lẹ́yìn tálọ́bẹ̀ ogun wo ní Gani jà fún ìran Yorùbá question number 1 that can make him a leader of jagunjagun ní ilẹ̀ Yorùbá ìkejì ṣé ìran bàbá ẹ̀ jagun rí ṣé ìran bàbá ẹ̀ jagun rí mi ní ẹ̀yẹ if I please can invite him you can give a lecture there ṣé dandan ní kó sọ̀rọ̀ nínú ẹgbẹ́ lórí ẹgbẹ́ tuntun ṣẹlẹ̀ dálẹ̀ ṣé dandan ní kó sọ̀rọ̀ lórí nípa lóye Sunday Igboho ṣé bàbá ẹ̀ jagun rí ṣé bàbá ẹ̀ ṣó ja ogun rí nígbà tó dẹ̀ mọ̀ pé ìran bàbá ẹ̀ ò jagun rí kí ló dé tó fi lọ́wọ́ ajá kẹgbẹ́ jagunjagun tó dálẹ̀ nítorí Yorùbá you blackmail them
because you want people to believe in you. Thank you, baba mi Clayton Akinyele. You blackmail them because you want to become a force leader. Immediately you create a faction in OPC. No OPC so good. Ààrẹ Ọ̀nà Kakanfò lára àwọn olórí ẹ̀ṣọ́ tí Aláàfin Ọ̀yọ́ máa ń rán níṣẹ́ ni. Ìmídà oyè jagunjagun ni. Olódòye pátì. Any occasion. Ààrẹ Jọ̀lọ́. Òdílé ẹlẹ́bà tún yẹ̀rì ètè. Ṣùnúpọ̀ bí ẹnu ẹlẹ́dẹ̀. Mo kọrin kan nígbà kan, mo ń fi orin yẹn fà yín létí ni. Pé kókó dábélé, kálukú lómi ṣe tiẹ̀, kí ìwọ ṣe ti tiẹ̀, kí Sunday Igboho ṣe ti tiẹ̀. Kókó dábélé, but it is because Ìlara and you know the OPC Gani mọ̀ pé àwọn ọmọ Yorùbá ti reject òun, tó bá ti joyè Yorùbá ti reject ẹ̀ because of what? Because of ìgbéraga. Because of ìgbéraga. He believed that he know Mr. Know-all. Mr. Know-all. Ìgbéraga òun tí àwọn àgbà Yorùbá sọ wípé wọ́n ṣáájú ìpanu rí ibi tó bá yín dé. Sunday Igboho àbúrò wa ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho and ìwọ gan mọ̀ pé fake make I repeat am fake age ló ń lò you are not up to 65 fake age ṣùgbọ́n mi fake age so don't ever call Sunday Igboho àbúrò wa ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho ẹgbẹ́ tí o bá ti ní ojú ẹ lọ gan ẹgbẹ́ ara ìgbéraga náà nìyẹn ìgbéraga tá à ń sọ. Àwọn tó bẹ̀ wà lẹ́yìn ẹ̀yìn ọmọ Yorùbá yẹn ti gbàgbé fídíò tó ń yẹ ṣe ni pé òun ò rí àwọn OPC bá wí pé adviser àwọn àbẹ́ wọn ládviser ni. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn tó lọ gbà yíká irú ìrònú ìbónú ni wọ́n. Torí eré tó ń kọ́ni ẹni aráyé pápápá ṣẹlẹ̀ yẹ kó sọ wípé olóyè Ọ̀túnba Gani Adams orí ọ̀rọ̀ yẹ Ifá náà ní ká wá sọ̀rọ̀ nípa ẹ̀ ń bíbáyìí. It is because you don't have sense. Ẹ̀dẹ̀ rò pé lójú ọ̀rọ̀ yín pé ẹ lè fi ọ̀rọ̀ bá ìlú ẹkùn jẹ́. Bó wù yẹn pè ní ìlú àyán. Àwọn ènìyàn ń lọ́ọ̀fù ẹ̀sìn lójoojúmọ́. Bó wù yẹn pè ní ìlú ẹ̀fọn. Ọmọ Yorùbá ṣe kí ni? They have already understand. Paríparí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ó ti wá sí bẹ́bẹ́. Ọ̀rọ̀ ohun tí bàbá ṣe lánàá ní ìjẹta ṣúgà já. Ó tún látàánú. Ó bá bàbá ṣe bẹ́bẹ́ ní bàbá tó á tún sọ̀rọ̀ lọ bàbá ní ẹ mú ọ̀rọ̀ mi bí mo bá ṣe sọ mo ṣe sọ́dà lẹ́tì ní kẹ́ gbé síta ẹ jẹ́ kí gbóhùn mi. Bàbá náwó Sunday Igboho sókè bàbá ní tí n bá ti ń wí ẹ máa bá mi wí Igboho ṣá àwa náà tó pariwo Igboho ṣá. Ẹ ti mọ̀ pé ẹ ti ṣubú àti ju Sunday Igboho lẹ wá lọ àìtó lẹ bá papòdà ìlara ni ìlara ni mo dẹ̀ sọ́nà ọ̀rọ̀ mo ti sọ́nà ọ̀rọ̀ mi o mo ní àgbà sọ̀rọ̀ kan ló sọ bẹ́ẹ̀ pé ẹni tí inú Ọlọ́run bá ń dùn sí ẹni bá ń bájà Ọlọ́run ló ń bájà àwọn àkàndá èèyàn kan wà tó bá ń bá ẹni yẹn jà lórí àìtọ́ kì í ṣe ẹni yẹn ló ń bájà Ọlọ́run ló ń bájà ẹni tó ń lára ẹ̀ tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ayé assassin ni ó wà lára àwọn ọmọ bọ́ìsì tí bàbá Tinubu ń lò láti pààyàn tí ò sọ anything wọ́n ní kó lọ ilé ẹjọ́ ní kò ní ìdí ṣùgbọ́n you still continue say it mean that náà yẹpẹ̀ ló wà lórí ẹ̀kí ṣọpọlọ torí tó bá mọ̀ ní wàá mọ̀ pé Ọlọ́run ló ń bájà wàá mọ̀ pé Ọlọ́run ló ń bájà ẹni bá ti ń bá àkàndá ọmọ ń jà ẹ̀yin lójú Olódùmarè kì í ṣe ẹni yẹn ló ń bájà Ọlọ́run ló ń bájà. Gani Sunday Igboho rí títí ẹrù special announcement to you all àtàwọn OPC yín bó jẹ́ babaláwo yín bóyá Kàfàṣàlẹ̀ máa ti lọ gbé wá babaláwo tí wọ́n gbójúlé ó ti ṣeré lọ Sókótó oníṣègùn tí wọ́n fẹ̀yìntì ó ti ṣeré lọ Kàlàbá bẹ́ẹ̀ ni tẹ́ ẹ mọ̀ sá tẹ́ ẹ mọ̀ jó torí ọmọ Adéyẹmọ torí ìlú ẹkùn mo láyọ̀ láti sọ fún yín pé ẹ bẹ̀rẹ̀ àṣedànù nìyẹn ẹ bẹ̀rẹ̀ àṣedànù torí pé ní ìjọ tí afẹ́fẹ́ bá ti fojú kan iye fún ló máa ń fẹ́ yẹ fún dànù ẹ bẹ̀rẹ̀ àṣedànù nìyẹn torí pé ẹ bá sá lóògùn kò lè jẹ́ á dáhùn lórí ọmọ yín gbogbo ẹnikẹ́ni tó bá ti pinnu lọ́kànṣẹ́ pé kí ìlú ẹkùn yóò dàrú tàbí kó wó ayé onítọ̀ máa wó tọmọtọmọ tìdílé ṣẹlẹ̀ mi pé iṣẹ́ ni
àwọn bàbá kan ló ń káwọ́ lọ́wọ́ kó pé ẹ má dá wọn lóhùn bọ̀tí wọ́n ti ń tú wálẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti ń tú wálẹ̀ pé tá a bá tètè sọ fún àjòjì abalẹ̀ yìí jẹ́ adẹ̀sá irú wọn lè máa gbọ́ tó máa sákòrò ń lò ọ̀rọ̀ yẹn dàbí ẹni tí ò níyàwó ńlé ni tí tọkọtìyàwó ń jà tó ló ń fẹ́ parí ìjà fún tọkọtìyàwó kí ni ìrírí ẹ̀ láàrin lọ́kọláya kí ni ìrírí ẹ̀ nínú ìbágbépọ̀ ọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ẹni tí ò jagun rí ẹni tí ò mọ̀ bí tí ó kó ìbọn wà tó ló ń fẹ́ òun fẹ́ kọ́ jagunjagun òun fẹ́ jọ̀gálé jagunjagun lórí that is the stupid idea so ẹ lè wo ìlú ẹkùn bẹ́ẹ̀ sálógún kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ sinigbẹ́rẹ́ kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbẹ́bọ lọ́sàn-án bẹ́ẹ̀ gbẹ́bọ lọ́gànjọ́ òru bẹ́ẹ̀ gbẹ́bọ ní àṣálẹ́ ní ìdájú torí ìlú ẹkùn torí ọmọdé Yẹmọ Ìgbòho Òòṣà kò lè ṣiṣẹ́ torí ilé tọ́lọ́nà ọba mi kò ní tó kọ́ ó wá fi àkókò yìí again àwọn ọmọ ìlú ẹkùn láàrin ọ̀tá làwà ká máa ṣọ́ra mo sọ láàárọ̀ mo ní wọ́n á gbèjà wá bí àárọ̀ ni àbí àná pé tán bá gbèjà wá ẹ má bá wọn jà I want everybody ní gbogbo state pàápàá kí ẹ̀yin commander kẹ́yìn list àwọn ọmọ tẹ́ ń kó kiri ká má lọ ṣe aṣọ ìlú ẹkùn ló máa fi dáná kiri torí bàbá mi kan pè mí lẹ́ni pé àwọn kan wọ aṣọ ìlú ẹkùn ṣe ni wọ́n yan ìbọn káàkiri gbogbo ìlú mo ní kì í ṣe àwọn ọmọ ti Sunday Igboho torí mo mọ̀ bàbá yẹn sọ́tò destiny pé ká bá wọn sọ̀rọ̀ ká má dàbí ti OPC mo ní bàbá mo fọwọ́ sọ̀yà pé kì í ṣe àwọn ọmọ ìlú ẹkùn sẹ́ẹ̀ kì í ṣe àwọn ọmọ ìlú ẹkùn torí nígbà tí Májàsọ́lá pè wá lọ pé bí ènìyàn kan bá ti wọ́bọ̀n tó ń wò máa ń pa ẹ̀ iṣẹ́ tó ń wò náà tó bá jẹ àbí iṣẹ́ tí wọ́n gbélé ìlú ẹkùn lọ́wọ́ tó bá ti wọ́bọ̀ yọ ayọ̀ òun ni kò ní tọ́ mọ̀ pé kóòtù ló máa gbàdẹ́wọ̀n mo ní kì í ṣe àwọn ọmọ títí wá ẹja fúnra káwọn àwọn tí ò lógo tán ní èèyàn kan lógo wọ̀nyí ká má lọ gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ please I'm pleading all the commander ìlú ẹkùn ẹ wà vigilant ara ń kan gani lọ́wọ́ ẹ wà vigilant the ọ̀dàlẹ̀ people's complex wọn à ní sinmi lórí ọ̀rọ̀ ìlú ẹkùn wọn à ní sinmi ẹ wà vigilant ẹ ṣe kí ni ẹ wà vigilant ẹ dá àwọn ọmọ títí yín mọ̀ ẹ mọ̀ bọ́n ṣe pé word by word local government by local government kí ẹ lè mọ àwọn tó wà ní ọ̀ndà yín ní kó tó dé state torí tọmọ kan bá wà lọ dáràn ládùúgbò ibì kan kó má lọ jẹ́ pé commander unit yẹn náà máa mú torí àwa mọ̀ pé ìlú ẹkùn a wà fún ọjọ́ ọ̀la Yorùbá ni àwọn ti sọ ògo wọn nù àwọn ti ṣe kí ni wọ́n ti sọ ògo wọn nù ògo tó sọnù yẹn mi rò pé wọ́n lè padà rí mọ́ àwọn gánmọ̀ pé wọ́n lè padà rí mọ́ èrè ìdí tó fi wá ẹgbẹ́ tó lè gbógun tì tó wá jẹ́ ẹgbẹ́ Sunday ọmọdé Yẹmọ Ìgbòho Òòṣà mo sì ń bọ̀ ohun tójú mi rí ní pálásì bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó já di ọlọ́tẹ̀ mọ́lẹ̀ ìdí onílára tó já mọ́lẹ̀ tó fi gbòdẹ́ tó fi gbóyè ẹ̀pẹ̀ tó fún kò lórí kòsà máa pe program yẹn ní knockout ni number 1 citizen of Yorùbá land náwó èèyàn kan sókè pé gbogbo àwọn bàbá yẹ pé ẹni bá ní nǹkan ti ìbílẹ̀ ẹja fi support Sunday Igboho iṣẹ́ wa ló ń ṣe ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ fún Gani ìgbà tó gba páìpù epo ṣé ó gbà torí Yorùbá ni ó gbà torí ara ẹ̀ Sunday Igboho ń jáde káàkiri torí àwọn ọmọ Yorùbá wèrè kẹjáde tí a ṣe kí wọ́n sọ pé ó dá ẹgbẹ́ yẹn lẹ̀ láti máa fi mẹ́kì owó ni go and check the record Sunday Igboho did not go to that palace he did not went to that palace because of money American English mo ní mọ̀ wà mọ́ ìyá mi kẹ́tẹ́ ní kí n máa serious mo fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀ ṣe yẹ̀yẹ́ tẹ́lẹ̀ ni but this one let me serious please. agbẹ́dọ̀ máa fọ̀rọ̀ wọn ṣe kí ni ṣé yẹ̀yẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí nígbà tó na òye wọn mọ́ tó ti sọ ògo yẹn nù náà fi yí wọ́n kọ́kọ́ yí sí information minister àwọn ọmọ bá ṣe ń ka ìròyìn di Ààrẹ Ọ̀nà Kakanfò ìròyìn ni kì í ṣe jagunjagun mọ́ ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kú tó wàjà wọ́n ní ọba ní máa ń ṣe ogun fún Aláàfin bí àwọn ọlọ́dẹ lọ dífá tí wọ́n fi tètè jẹ́ kán rí ọba mi nígbẹ́rẹ́ tí Aláàfin tuntun dé ó yí òun padà ayé ti yàtọ̀ sí ayé ìjọ wọn náà tó jẹ́ pé ọba ló máa ń ṣe ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò ayé ti yàtọ̀ ayé democracy la wà yìí kò sí agbára lọ́wọ́ àwọn ọba
ìjọ ẹni bá fẹ́ ṣe nǹkan ṣe ó gbọ́dọ̀ lọ rí gómìnà, ó gbọ́dọ̀ lọ rí ààrẹ. Tí ò bá rí àṣẹ gbà lọ́wọ́ gómìnà, á rí àṣẹ gbà lọ́wọ́ stéètì. Tí ò bá rí àṣẹ gbà lọ́wọ́ stéètì, á rí àṣẹ gbà lọ́wọ́ local government. Ó mọ̀ pé àárín òun àtàwọn gómìnà yẹn ò lè gún, torí àwọn gómìnà yẹn rí i pé onígbéraga ni, pé he want to be dictate to them. Onígbéraga ni. Nígbà tó bá dé ló ń sọ yìí síta o. Ìgbà tẹ́ ẹnu pọ̀ lára ẹ̀ làwọn ọmọ jáde ta ẹ fẹ́ pa ààrẹ ni. Ṣé táàrẹ bá dára ń sọ títí ẹ̀ tó dúró lórí ọwọ́ ẹ̀ tí ò sọ̀rọ̀ lọ sọ́dọ̀ Sunday Igboho? Kò sí ní tó kan ló àwa yìí. Mo ti sọ agbára Kakanfò dé Èkìtì dàtà I belong. Tèmi belong sí wọn bí aláya ènìyàn kan kókó tó pé wọn Ààrẹ Ọ̀nà Kakanfò kó wá máa fọwọ́ lálẹ́ lẹ́kìtì. Ọmọ àárọ̀ ẹ̀ tí o wọn bí dá. And thank God the OPC Èkìtì yẹ òun fara ẹ̀ ló kán spinal cord yẹ because of greediness. Ẹ gbọ́ ẹ ti rántí fídíò yẹ ọdún yẹ tí bọ̀ yẹ sọ fún wọn pé ká má gbowó lọ́wọ́ olóṣèlú tó padà lọ gba 35 million naira. Ìgbà tá a sì rí bẹ́ẹ̀ tú ó sẹ́ndì 5 million sí gbogbo ẹgbẹ́. Òun nìkan pọ́kẹ́tì 30 million lẹ́kìtì èlò ní o. Àwọn ọmọ ẹgbẹ́ nígbà tá máa pín owó yẹ èyí tó kẹ́ni kọ́kọ́ òkúta 10,000. Ọlọ́mọdé abọ́ sínú ìgbèkùn. Ọlọ́mọdé abọ́ sínú ìgbèkùn. Ọlọ́mọdé abọ́ sínú ìgbèkùn. Ó ṣe wàá mọ̀ pé ọba ọ̀làgbára mọ́ ni. Bàbá Ọ̀jájá Ògúnwùsì ti fún ní knockout lánàá ní ìjẹta sọ́ọ̀rì. Ní nawọ́ bàbá yẹn tún ṣe àṣẹ nǹkan mi ń bọ̀ táwa ò rí ju ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, àníkẹ́ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ó yẹ kí ẹ̀yin ọmọ tẹ́ máa ń kọ́ nìyẹn kẹ́sọ́ lórí ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ajagunjagun lẹ Yorùbá ni, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ kọ́kọ́ Gani, ẹ kọ́kọ́ Gani, bàbá àwọn ààrẹ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ó yẹ kẹ́ ti fi kọrin àmọ́ pé ilé tó dùn yẹn lọ tún bọ̀. Bàbá dìídì ní kí Sunday Igboho wájú kò síwájú báyìí ni bàbá náà wọ ẹ̀ méjèèjì sókè. Endorsement and confirmation pé àkàndá ọmọ lélẹ̀ bàbá sọ wípé àyà níní ojú ogun lọ. Ẹ jẹ́ kí n bọ́ sí bíi nígbà táwọn ọ̀nà palace èyí jọ mí lójú. Wọ́n ní àwọn mẹ́jọ làwọn máa jẹ́ kó wọlé wọ́n kà wọ́ Ìgbòho gan ló ń kà wá wọlé ìwọ wọlé nígbà tó pé mẹ́jọ bá a ṣe wọlé tán few minutes àrí bàbá tó lóye dọ̀bálẹ̀ síwájú bàbá pé Sunday Igboho lérò lẹ́yìn ibi báyìí ò lè gba àwọn ọmọ ẹ lọ sí ọ̀lù ńlá yẹ fún wọn. Ilé bàbá wọn náà wà ẹ lọ sí ọ̀lù ńlá yẹ fún wọn. Ṣùgbọ́n níjọ́ tó ń lọ bẹ̀ pẹ̀lú agbára tó wà lọ́wọ́ òun kábíyèsí bẹ́ẹ̀ náà ló dúró tó wú tó sọ̀rọ̀ tìgbéraga who give monkey agbára from Tapa to Yorùbá land. If you are not stop ṣe bẹ́ẹ̀ àwa náà rẹ̀ dì a máa tàtàn fún ẹ. Nígbà kẹ́yìn tí ó jẹ́ pé etí ló ń gba fìlà dúró tó ti run ayé yín kẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Ọdún Ifá náà ní kẹ́ ẹ lọ ṣe kẹ́ ẹ kífá kí wọ́n ṣe wọ́n máa ṣe ọdún Ifá ní Òkè Ìgbẹ́tì wọ́n máa lọ sílé Ifẹ̀ lọ bọ́fá tí gbogbo àwọn ọdún ṣe àwọn fẹ́ẹ̀kì babaláwo náà ló wá ń bẹ̀ tí gbogbo àwọn babaláwo yẹn máa lọ bẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ against anybody wọ́n sọ̀rọ̀ against ẹgbẹ́ but àwa mọ̀ pé gbogbo ilé tó ń ṣe Olókun festival Olókun kìnìún kan foundation àwọn foundation yẹ àwọn kan ní ọmọ dáwọ́ ọmọgàn bẹ̀ amọ̀rú wọn tanda foundation lẹ́tọ̀ fi ń gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ wake up. Àkàndá ní èrò ẹkùn wẹ tó bá fẹ́ rí ilé ayé gbé má rí èrò okòwò sí o. Yorùbá máa gé onítọ̀ oúnjẹ bí wèrè ni. Tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ má rí èrò pé kí èrò ẹkùn kó wọ́. Tó bá fẹ́ láàbò lórí ọmọ lórí aya ní ìwọlé àti ìjáde má ro tí Gani ìbọ̀gá yín bá ń ro ẹ má bá ro because àwa mọ̀ pé ọmọ Yorùbá lẹ́yìn ohun tẹ́ máa jẹ lẹ wá lọ sí di lẹ fi ara yín lẹ̀ kí Gani máa ń lò yín láti máa ba orísun yín jẹ ẹ̀dẹ̀ kọ́ bó tiẹ̀ máa jágbe mọ́ yẹn máa sọ fún ìjọ wo lórí Sunday Igboho kó sọ̀rọ̀ nípa ẹ̀ kó sọ̀rọ̀ àgẹ́tì pẹ̀lú ẹ̀ àbá àmọ́ tó ń ṣe lábẹ́ ni ìyábẹ́ rò pé àgọ́ ni ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìlú ní ìbòrùn torí tẹ́ máa jẹ I don't want to promote him sir torí tẹ́ máa jẹ lẹ́fẹ́ sọ wípé orúkọ yẹlẹ̀ yìí jẹ tó náà jáde síta pé orúkọ tó ń ti build more than 32 years ọmọ ọdún mélòó ni ìgbà wo lójọ́ UPC ìgbà wo lójọ́ UPC ṣọ́mọ foundation OPC ni bomb bastard lè tú irú ẹkùn o dẹ̀ lè tú irun kan lára Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìṣẹ̀dálẹ̀ àwọn ọmọ Yorùbá ò ní jẹ́ kẹ́rì ṣe ìṣẹ̀dálẹ̀
Orísun Yorùbá a máa gé gbogbo ohun tẹ́ bá ṣe láburú pátápátá kó máa dá padà sí yín lórí. ẹgbẹ́ eléyìí ò lè wo ẹgbẹ́ eléyìí ò lè wo ẹgbẹ́ eléyìí ò lè dàdàkúdà bí ẹgbẹ́ yìí ṣe dàdàkúdà. ẹgbẹ́ eléyìí ìṣẹ́gbẹ́ tá a fi ń gbà ìyàwó oníyàwó tá a fi ń gbọ́kọ́ lọ́kọ. ẹgbẹ́ eléyìí ó nùnùnùnùnùnùnùnù kò lè wo kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ tó máa jáde síta láàrin títì tó mọ̀ pé àwọn ọmọléèwé iṣẹ́ ìjáde síta ni tá máa yàn bọ́n straight bullet. Ìrù ẹkùn ó yàtọ̀, ìrù ẹkùn ṣe kí ni ó yàtọ̀. So ni mo fi sọ wípé ẹni bá ní kí ìrù ẹkùn owó òun ló máa wó tìrantìran. Ẹ jẹ́ kí n lọ sùn torí màá fi jí láàárọ̀ ọ̀la, ẹ̀yin náà máa jí láàárọ̀ ọ̀la. Igi ilé lẹ́ máa fi ti yín oko, ẹni bá ní kẹ́ ẹ kú aṣáájú yín kú ọ̀run lẹ́ máa dé bá. Látà tẹ́ bá lò bí 100 years ẹ̀ẹ́dẹ̀ bá lọ́rùn ni torí ọmọ ní mọ̀ ń sìnkú ìdòkó. Àrégi ṣẹ́gi tó bá ṣẹ́gi ní gbórí ara ẹ̀ làwọn bàbá wa ló fi ń rò. Ọ̀fọ̀kọ́ àwọn bàbá wa gbá sáyẹ́ǹsì débẹ̀ rẹ̀, àwọn bàbá wa ṣe kí ni ó gba sáyẹ́ǹsì débẹ̀ ni wọ́n wò pé ewé ọ̀gẹ̀dẹ̀ máa wà lókè lánàá lẹ́yìn tó ti wá gbà náà fi sọ wípé ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ nífi náà gbogbo ẹ̀yin tẹ́ bá ń ro ibi lórí ìlú ẹkùn lórí Sunday Igboho yóò padà sí yín lórí sẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ péjọ púpọ̀ bíríkọ́tò bìrìkòtò ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ ní bí kì í dalẹ̀. Bíbélì wa sọ wípé ní kíkóra wọn jọ wọn ò kóra wọn jọ àṣùgbọ́n a ó fọ́ wọn túútú. Gbogbo ẹ̀yin tẹ́ bá kóra yín jọ lórí Sunday Adéníyì Ìgbòho Òòṣà àti ìlú ẹkùn ilẹ̀ Yorùbá máa fọ́ yín túútú. Gbogbo àwọn ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ àwọn bandit máa fọ́ yín túútú. Àgbàlá fi ara yín aṣọ di fi àfàmọ́ yín lọ́wọ́. So untouched ní ìlú ẹkùn àti Sunday Adéyẹmọ Ìgbòho àtàwọn gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn stay away for them. Kò ṣe titi ẹ káwọn náà ṣe titi wọn. Ẹgbọ́n bí kò ṣe titi ẹ káwọn náà ṣe titi wọn. Ní ìjẹta lọ́lọ́run fi ẹsẹ̀ ìlú ẹkùn ló fi sọlẹ̀ gbà sí ilẹ̀ Yorùbá tí mímì kan ò lè mí. Ìyá mi Adébọ́lá Àdùnní Adé ẹni kún kékeré ìyá mi ẹ lo 250 wọn ni ká di àdúgbò yín kó pa yín. Ìbànújẹ́ òní láyé náà yé yín. Jẹ́gbọ́n it is better tẹ́ bá fẹ́ rí ayé gbé nílọ̀rọ̀ ẹ má ro ibi ro ìlú ẹkùn torí ẹ tẹni bá ro ibi ro ìlú ẹkùn á kàn dédé jí láàárọ̀ kùtù á wọnú igbó lọ èyí tí ò bá rí inú igbó wọ̀ òfin ara ẹ̀ ló máa wọnú omi. Àwọn anìkí ló ṣe àlóhùn dẹ́bọ̀rúbi ni bẹ́ẹ̀ ni àlóhùn ṣe kíni ń dẹ́bọ̀rúbi kí ló dé tó fi jẹ́ pé owó ló jàrá ń bá yí tẹ́ ẹ̀fẹ́ kí ìran Yorùbá ó gbádùn. Mo ń sọ ti pẹ́pẹ́ kì í ṣe Sunday Igboho lẹ̀ ń bájà gbogbo ilẹ̀ Yorùbá lẹ̀ ń bájà ẹni bá ti ń bínú ẹni tí ń ran ni lọ́wọ́ ẹni yẹn ló ń bájà tàbí ẹni bá ń bínú ẹni tí a rán níṣẹ́ ẹni tó rán níṣẹ́ ló ń bájà. Ẹ̀yin OPC ẹ̀mọ̀ pọ̀ Ọlọ́run lẹ̀ ń bájà lẹ́fí ń kàbùkù lẹ́fí ń tẹ́ lẹ́fí dẹ́ni yẹ̀yẹ́. Àdẹ̀rẹ́ ni tó lè sọ fọ́gà yín pé ẹ má sọ̀rọ̀ ẹ̀rọ àtẹ̀gbẹ́lẹ̀ ẹgbójú kúrò mẹ́. Yorùbá ti reject yín abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dé ètè abẹ́rẹ́ ni ó bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dé ètè lójú wa ń tì wọ́n wọn ò wárí ibi tá máa gbégbà ojú tì wọ́n nígbà tó ń iṣẹ́ kí iṣẹ́ wọ́n ní mo máa ṣàwó lórí yín. It's better kẹ́ lọ tú ohun tọmọlúwàbí ń sùn. Àwọn tó dápa lẹ́yìn Gani lé ní wọ́n rí ayé gbé wọ́n rí ilé bàbá wọn wọ̀. It is a pity kí àjòjì wá máa jọ̀gá lé yín lórí. Kì í ṣe pé jọ̀gá nìkan kọ́ ni problem kó wá tún máa lò yín láti ba ilé bàbá yín jẹ́ kó wá máa lò yín láti ba orísun bàbá yín jẹ́ kó máa sọ wípé yóò ayọ̀ òun Fúlàní dẹ̀ ń gbé fámìlì yín lọ́wọ́ ẹ wá ń jà lu ẹgbẹ́ kan tó bá dé tí o bá ti fi ibà Gani Adams ṣe tó bá pẹ́ra ní jagunjagun òfo ni kó lọ́ọ́ tó sẹ́yìn ní ilẹ̀ níbo. Àní ẹ sọ fún wa ogun tí Gani jà rí ta ni Gani ló jà ṣé owó ti wá àbáwọn ló bá wa jà ogun Kírìjì ṣé òun ló jà ogun Kírìjì òfo ẹ tó bá wa bí léèrè ṣé ìran bàbá ẹ̀ ṣe jagunjagun ni wọn. Ẹ wo ojú rẹ ló máa mọ̀ wá ara ò ní níyìn lódòlódò là ń bọ́ gẹ̀dẹ̀ ara mi ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbìn sí etí odò àárò mi mú gbogbo ẹ̀yin tèmi o àárín ọmọ lẹ máa sùn láyé yín o kò ní burú fún yín láṣẹ Olódùmarè. Remain blessed.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.